Epísítélì kejì ti Jòhánù, orí kìíní. Ìkíni. Èmi alàgbà sí àyànfẹ́ obìnrin ọlọ́lá àti àwọn ọmọ rẹ̀, àwọn tí mo fẹ́ lé òtítọ́, kì í sì ṣe èmi nìkan, ṣùgbọ́n gbogbo àwọn tí ó mọ òtítọ́ pẹ̀lú. Nítorí òtítọ́ tí ń gbé inú wa yóò sì máa bá wa gbé títí. Oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà yóò wà pẹ̀lú wa láti ọ̀dọ̀ Ọlọ́run Baba àti láti ọ̀dọ̀ Jésù Kristi, ọmọ Baba, nínú òtítọ́ àti nínú ìfẹ́. Ẹ máa gbé inú ẹ̀kọ́ Kristi. Mo yọ̀ gidigidi pé mo ti rí nínú àwọn ọmọ rẹ tí ń rìn nínú òtítọ́, àní bí àwa ti gba òfin láti ọ̀dọ̀ Baba. Ǹjẹ́ ìsinyìí, mo bẹ̀ ọ́, obìnrin ọlọ́lá, kì í ṣe bí ẹni pé èmi kọ̀wé òfin tuntun kan sí ọ, bí kò ṣe èyí tí àwa ti ní lí àtètèkọ́ṣe, pé kí àwa kí ó fẹ́ràn ara wa. Èyí sì ni ìfẹ́, pé kí àwa kí ó máa rìn nípa òfin rẹ̀. Èyí ni òfin náà, àní bí ẹ ti gbọ́ lí àtètèkọ́ṣe, pé kí ẹ̀yin kí ó máa rìn nínú rẹ̀. Nítorí ẹlẹ́tàn púpọ̀ ti jáde wá sínú ayé, àwọn tí kò jẹ́wọ́ pé Jésù Kristi wá nínú ara. Èyí ni ẹlẹ́tàn àti aṣòdì sí Kristi. Ẹ kíyèsí ara yín, kí ẹ má sọ iṣẹ́ tí àwa ti ṣe nù, ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè rí èrè kúnkún gbà. Olúkúlùkù ẹni tí ó bá ń rú òfin, tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi, kò gba Ọlọ́run. Ẹni tí ó bá dúró nínú ẹ̀kọ́, òun ni ó gba àti Baba àti Ọmọ. Bí ẹnikẹ́ni bá tọ̀ yín wá, tí kò sì mú ẹ̀kọ́ yìí wá, ẹ má ṣe gbà á sí ilé, kí ẹ má sì ṣe kí i. Nítorí ẹni tí ó bá kí i, ó ní ọwọ́ nínú iṣẹ́ búburú rẹ̀. Ìdágbére. Bí mo ti ní ohun púpọ̀ láti kọ̀wé sí yín, èmi kò fẹ́ lo tákàdá àti tàdáwà, ṣùgbọ́n èmi ní ìrètí láti tọ̀ yín wá, láti bá yín sọ̀rọ̀ lójúkojú, kí ayọ̀ yín kí ó lè kún. Àwọn ọmọ arábìnrin rẹ àyànfẹ́ ń kí ọ. Àmín.